Africa Content TV. Ẹ má fi mí bò ní Fújì kankan bá sọ. Torí pé fẹ́ fọ́ mi lé. Torí pé fẹ́ yẹ mi sí. Ẹ má fi mí bò ní Fújì kankan bá sọ. Wọ́n fẹ́ Alábí bá sọ. Ó wá dàbí ẹni pé èmi Pasuma àmọ̀ràn yìí sí wọn ògùn Alábí. Ó ti wá jọ pé èmi Pasuma àmọ̀ràn yìí sí wọn ògùn wá. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ kún yóò. Ẹni bá ti fún lórí làbákàbà sókè pọ́tà o. Kó wá ṣàlàyé làbákàbà sókè bá fún lórí. Iṣẹ́ owó tó ń gbà lọ ìṣèjú wá. Wọ́n sáyìn. Ìṣe pé mi ò appreciate. Ẹyin tó ń jẹ́ tèmi máa sọ. Ẹyin tó ń jà fún mi. Ẹyin tó ń gbé mi sórí bí ìwà kílẹ̀. Ìṣe pé mi ò appreciate. Ìbá sọ ẹ̀sẹ̀ ìjọ lọ́rin ọkàn mi Alábí sí gbogbo yìí. Ìfẹ́ta ní sí mi. Mọ́tà ń tẹ́ ní mímu nílò làbákàbà sóògùn ní padà sí gbogbo yìí. Àdúrà tí wọ́n ń ṣe gbogbo àwọn tó fẹ́ràn mi mú ìbò gbájà Alábí ni pé nǹkan yín ò ní dàrú o. Ẹ ò ní ṣe ẹsẹ̀ ìpè o, àbáyá o. Ẹ ò ní ṣe ẹsẹ̀ ìpè o, ó búra ìlú. Gbogbo ìdí ẹ bá dáwọ́ sí ọ̀nà ní. Gbogbo ìdí ẹ bá gbà ọ̀nà ní o. Ẹ ò ní ṣe ẹsẹ̀ ìpè o, àdúrà àti ọba sọ. Ará ò ní ṣe àìsàn nígbẹ́ ilé. Àdúrà mi nìyẹn máa sọ. Lẹ́yìn tí màá sọ ojú rẹ̀ ọ́. Onífẹ́ yín dénúdénú. Ibà sí ẹ̀rọ ìlú ti jọ pé. Màsọ pé ráwọn kúnlẹ̀ láàbàkà wà sọ pé. Ọmọ abóní Fújì ẹgbẹ́ ẹ̀ máa so. Ẹ̀jọ̀ ẹ̀yin bloggers àtẹ̀yìn fans ẹ̀jẹ̀ àdàdúró bẹ́ẹ̀ máa sọ ojú rẹ̀. Ibà sí ojú ẹ̀kún ẹ̀. Ẹ̀jẹ̀ àdàdúró bẹ́ẹ̀ Alábí ojú rẹ̀. Àìmọye nǹkan tá lè ṣe lórí social media tàbí lè ní viewers tàbí lè ní followers tàbí lè ní likes ní millions comments ní thousands lórí ìpè ìjọkùnrin làbàkà yìí. Àìmọye content tá lè ṣe làbàkà wá sí ọjọ́ máa mú followers wá fún yín. Ẹ má rò pé tẹ bá ti sọ̀rọ̀ Paso. Tẹ́lẹ̀ bá ti gbé Paso ká tẹ̀mí náà kẹ́ni náà. Lẹ máa ní followers wá sí ọkùnrin. Ẹ̀jẹ̀ àdàdúró bẹ̀rẹ̀ àbí ojú wa. Àmọ́ràn láti bàbá olúwa àdó. Ó bá ní ọdún àdó ìdí òkúnlé o. Ẹyin ti mí ni. Ẹ̀jẹ̀ kí wọ́n wà sí. Ẹ má fi ní ìbò ẹni iná ọmọ bá sí. Mo lọ yìí ní Alábí ìmọ̀lẹ̀. Torí ní ẹ̀bá kú wọn. Wọ́n máa bú mi padà àyíwá lábáṣẹ́. Wọ́n náà ṣe bú yẹn ṣẹ́bẹ̀ tó yẹ yíwá. Nígbà tí ó yẹ òun kà yín lára. Mo mọ̀ bẹ́ẹ̀. Mo ṣe ní ẹ̀jẹ̀ àdàdúró làbàkàbà sọ̀rọ̀ ló pé. Káwá nǹkan mi ṣe Paso. Ká ṣe nǹkan mi ò dágbà ẹ̀ka lójú wa. Torí pé àwọn ti Paso, wọ́n kú dódódó ti Paso, wọ́n fẹ́ mi. Àwọn adájọ́ tó jẹ̀gbọ́n mi Paso tó ń tẹ́ jáde fún ẹ. Wọ́n ti jẹ́ mi pé cyber bullying Paso. Wọ́n ní cyber bullying. Wọ́n ló ti lófin ó ti dòfin Paso Nàìjíríà ní Nàìjíríà. Ẹni bá fún ẹni kan Paso lọ́nà ìtàn. Aláàbò ẹsẹ̀ olóòtú àwọn lè ṣe fún. Ẹjọ́ àwọn onírí wàhálà máa sí. Torí bá a fẹ́ gbé Paso dá. Àwọn onírí wàhálà làbí ojúmọ́ lára parọ́lọ́. Ẹgbẹ́ mi kà á lọ náà tó tá. Ẹ̀pọ́ mi ní ọ̀là náà tó tá. Ẹ máa ń pọ́n Fújì ilé àtàwọn tèmi náà jú wá. Àtàwọn oní Fújì yìí tó kù. Ẹ̀pọ́ gbogbo alẹ́ ojúmọ́ lára àṣẹ wọn dà. Ẹ bá gbé Fújì sókè. Ìbá sí ẹsẹ̀ ìkúnlẹ̀ wá sọ. Rọ̀ Brighton ó ti yẹ ẹ̀wà gbogbo wa. Ọ̀rọ̀ Paso náà ń
ọ̀rọ̀ jí wá ní wọ́n sọ. Oyin tó sígé tí wọ́n máa so, wọ́n gbọ́ gángan. Ìfẹ́ ló jẹ́rẹ̀, wọ́n gbogbo fún ọ lóyè. Wọ́n ra mọ́tò fún ọ. Wọ́n bá ti ẹ̀jọ́ owó, èèyàn mélòó ní fẹ́kún lóyè. Èèyàn mélòó ní fẹ́ ra mọ́tò fún nínú. Natural love, náà ní fún ìmúlẹ̀ àbáka àbàṣọ. Natural love, náà ní sí ìmúlẹ̀ àbáka àbí ọlọ́pẹ́. Ìfẹ́ náà dey appreciate wọn bàṣọ. Wọ́n ní bí pẹ́ṣẹ̀ kọ́, ó dùn máa ń múlẹ̀ àbáka àbí ọkùnrin. Wọ́n lè táwọn náà rẹ̀. Wọ́n ní gbogbo bí pẹ́ṣẹ̀ kọ́, ó táwọn náà bá sí náà. Lẹ́sẹ̀ wọn gbọ́ mi lẹ́, wọ́n lé lára àbáka lọ́wọ́ àbá pọ́n gbogbo ilé o. Iṣẹ́ yìí ò ní ní ìṣọba ṣe wá ní. Ìyàbá ìjà ẹ̀mí o. A ti ní ilé sẹ́mọ̀ ìná sọ pé o. Orí tí gbàgbọ́ kò lọ lè ṣá.